ìjọba àpapọ̀ ti kéde gbèdéke iye ọdún àwọn akẹ́kọ̀ọ́ tí yóò máa ṣe ìdánwò àṣejáde nílé ẹ̀kọ́ oníwèé mẹ́wàá sẹ́kọ́ndírì. Ìjọba àpapọ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé kò ní sí àyè fún àwọn ọmọ tí kò tíì pé iye ọdún yìí láti jókòó ṣe ìdánwò WAEC àti NECO. Mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Tahir Mamman ló ṣíṣọ lójú àṣírí yìí lórí ètò Sunday Politics lórí amóhùnmáwòrán Channels lánàá. Ó ṣe àtẹnumọ́ rẹ̀ pé àwọn àjọ tó ń ṣe agbátẹrù ìdánwò WAEC àti NECO gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ pé ọmọ ilé ẹ̀kọ́ tí kò bá tíì pé ọmọ ọdún méjìdínlógún kò gbọ́dọ̀ ṣe ìdánwò náà. Mamman fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbésẹ̀ yìí kì í ṣe ìgbésẹ̀ tuntun. Ó ní ó ti wà nílẹ̀ tipẹ́ ṣùgbọ́n tí kò jẹ́ títẹ̀lé. Ó ní àwọn ṣe ìpàdé pẹ̀lú àjọ JAMB nínú oṣù keje ọdún yìí pé ọmọ tí ọjọ́ orí rẹ̀ bá ṣì wà lábẹ́ ọdún méjìdínlógún wọn kò gbọ́dọ̀ gbà á láàyè láti ṣe ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga. Ó ní bẹ́ẹ̀ náà lọ́mọ ṣorí o láwọn ìdánwò míì. Ó fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí pé tá a bá tọ́ bó ṣe yẹ nígbà tí ọmọ yóò bá fi jáde ilé ẹ̀kọ́ ó yẹ kó ti wà ní nǹkan bí ọmọ ọdún mẹ́tàdínlógún àtààbọ̀. Wàyí o, ó ti wá fìdí ẹ̀ múlẹ̀ pé òfin yìí yóò bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ láti ọdún tó ń bọ̀ lọ torí wọn yóò fi ti ọdún yìí ṣe àṣekágbá kí àwọn akẹ́kọ̀ọ́ lábẹ́ ọdún méjìdínlógún máa ṣe ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó jẹ̀gbádùn ẹ̀ tẹ́ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló kọ mi.